Ngbo Portable ṣẹ̀ṣẹ̀ yà mọ̀ràn lọ́rọ̀ níbẹ̀ o. Portable ṣẹ̀ṣẹ̀ yà mọ̀ràn lọ́rọ̀ níbẹ̀ o. Portable ti jáde síta. Ìyìn ọmọ Nàìjíríà yẹn gbà mí ìmọ̀ jẹ́ kán pa mí. Gbogbo yẹn fáǹsì mi mọ̀ bá mi bẹ̀jọba. Ìjọba yí ọmọ yín mọ̀ mo mọ̀ jẹ́ o. Mẹ́tò bá yín já. Portable lè sọ yẹn ni o. Ìwò ogun òdílé mọ̀mọ̀ lè gbógun tí spiritual problem ló mọ̀mọ̀ ní o. Kí n ṣàánú ìmọ̀mọ̀ jẹ́ wó léhùn. Ìmọ̀mọ̀ jẹ́ wó ní ìhun gbogbo òun fi wàhálà ṣe. Ìmọ̀mọ̀ jẹ́ kán bàjẹ́. Ìmọ̀mọ̀ jẹ́ kán ba nǹkan ní mi jẹ́ lójú mi o. Ìwò ọ̀rọ̀ mọ̀mọ̀ kó sínú fọ́nrán yẹn lólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà. Ìyìn fáǹsì mi gbàdúrà kò mí. Ìyìn ràgàbò mi gbà mí. Portable yìí ó ìyìn ìjọba ìyìn náà lẹ tó gbé gẹ̀ẹ́sì. Kí n ṣàánú kí n gbà ń lọ́mọtọ́. Ìyẹn lólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ìwáyà gbọ́ ọ̀rọ̀ nínú fọ́nrán. Àṣírí mọ̀mọ̀ kún sínú rẹ̀. Àṣírí kúnnú fọ́nrán Ngbo Portable Omolaloni Weree Olorin ó mọ̀mọ̀ sọ gudugudu ọ̀rọ̀ nínú fọ́nrán gbogbo bẹ́sẹ̀ ra lé bẹ́sẹ̀ ra lẹ̀ ká. Gbogbo bí o ti ra lé tó o ti ra lẹ̀. Iná gbógun tì hùn. Ìhànà sásìhùn ìwáyà gbọ́rọ̀ ń bẹ. Ọ̀rọ̀ mọ̀mọ̀ kún sínú fọ́nrán nítorí wáyà gbọ́ fọ́nrán. Ọ̀rọ̀ mọ̀mọ̀ kún síbẹ̀ o. Bí bá tó ṣe lọ lórí ọ̀rọ̀ Portable Weree Olorin Omolaloni gbogbo ẹ̀ náà ni à jẹ́ kí a gbọ́. Ire o. Lalomi Okikiola àbí Badmus Ogonimi Weree Olorin Zazu I do music for living when moving out Nigeria this now I need you people help. No place like home, but evil people full home. Why only me? Why only Nigeria? I have issue in Nigeria. I do music for living. I'm not a thief. I don't kill people. I don't rape people. I wait for my own blessing. I bless people. Inside my own blessing, I bless people. I don't make trouble. People look for my wahala. I'm a superstar. God, forgive me. If I do you bad, I'm sorry. Oh Lord, because of my children, because of people I'm helping. After God, na government. They set me up with government. I don't have any issue with government. I don't have any issue with police. Some old people, old men, they just come to my house. They say we should park out in my bar. Then in hotel I'm doing uncompleted building. In my mansion, they seal it. Ẹjọ́, ẹ ṣàánú mi ẹ̀yin tó nílé ayé. Ẹ̀yin òbí, ẹ̀yin ìyá, ẹ̀yin àgbààgbà, ẹ gbà mí. I'm not a criminal. Ara mi ò yá ni. Ẹ̀rù dẹ̀ ń bà mí. I don't want to die young. I don't want them to lock me up. I don't do them bad. Kọ́ táwọn ọmọ mi máa jẹ ni mo wá. Zekoto Zeria infancy me, I'm going through pain all over my body. Àgbà tó ti bí mi ni mo ti ń feel pain. My mama take care of me. Why? Ikú tó pa màmá mi má jẹ́ kó pa mí. Àìsàn tó ṣe màmá mi Ọlọ́run má yà kó ṣe mí. Ògo ni mí. Ògo tí màmá mi ò rí lò Ọlọ́run jẹ́ kí mi ọmọ kí n rí lò. God, don't let them kill me the way they kill my mother. Àsìkò Ọbásanjọ́, Gbenga Daniel time, when they want to do Sango Road, bridge, wọ́n wọlé oríṣiríṣi. Na only my mama fit comot, fit talk say me they know come out wọlé àwọn family. Where is my mother today? Àtìgbà yẹn mommy mi ti attack, spiritual attack. Now today, I still use same Sango, I still come out for same Sango. They should do road. Why are they attacking my life? Why are they after my life? God save me from my enemy. I'm a federal government liability. Ọmọ ìjọba ni mí, Weree Olorin ni mí. They no send me go school, na me send myself go school. I learn work. I'm a fashion designer. I'm a fashion stylist. I do music for living. Mo fi ń gawú. Ọlọ́run, gbogbo nǹkan tó fún mi má jẹ́ kó gbà lọ́wọ́ mi lójú mi o. Don't let them kill me. Don't let my enemy shame me. I'm a human being, I'm not perfect. If I do you bad, I'm sorry. Woman, I'm sorry. Brother, I'm sorry.
ọmọdé I'm sorry, àgbà I'm sorry. Bọ́lá ń ṣe rán mi nìyẹn, ẹ dáríjì mi. Ẹ fọwọ́ lá Ọlọ́run wò mí lára, ògo ni mí. Ògo ò gbọ́dọ̀ kú mọ́ mi lára. Àdìmúlà, Ọlọ́run ọba ògo. Má jẹ́ n kú kí. Zẹ̀kọ́ tó sẹ́rí ẹ̀ yí fáǹsì mi. Mi ò ń ṣọmọkọ́mọ o. I'm not rude to government. Ẹ jọ̀ọ́, mo bẹ̀rù government ni. I dey fear government. Fear who no fear government. After God na government. Mo bẹ̀rù ìjọba ni, ọmọ ìjọba ni mí, federal government liability. Then wèrè ni mí, mo lóògùn tí mò ń lò. Ẹ lè lọ bèrè mi lárò. Mo ní páálí, mo lóògùn tí mò ń lò. Ẹ bèrè mi. Ọmọ Ògùn ni mí, ọmọ Abẹ́òkúta. Wọ́n ń tọ́jú wèrè nílùú wa, wọ́n ń tọ́jú wèrè lé wa, wèrè ni mí. Ẹ fi wèrè sílẹ̀, wèrè mọ ibi tó ń lọ. Ọmọ ìjọba ni mí, federal government liability. Mi ò jalè rí, mi ò ṣe àwúrì. Mo ò mú kan mọ́kan rí, orin ni mò ń kọ. All the money wey I get, I dey use am help people ni. Lọ́lá sàárà tí mo máa ń ṣe, lọ́lá àwọn tí mò ń help, mi ò ní jábọ́. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, wọ́n ń fi ilé wọn yáwó lọ́wọ́ mi ni. Ẹ jọ̀ọ́, I send myself go school, they no send me go school. Mo kọ́ṣẹ́, I'm a fashion designer. Ẹ jọ̀ọ́, mo lómi, I'm a musician. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹ jọ̀ọ́ nǹkan ní mi ni ẹ má ẹ̀kọ́ gbà lọ́wọ́ mi. Make government, make Nigeria police give me security. They go know say I no get issue. Na people dey give me issue. Kọ́ fún mi ní security, kọ́ máa ṣọ́ mi, kọ́ máa wò mí, kọ́ wá wò. Bóyá mi ni mo ní wàhálà, àbáwọn èèyàn ni wọ́n fún mi wàhálà. Ẹ dey give me issue ni. Ẹ wà àyà mi ń já, hospital ni mo wà. Ó wò àyà ń dùn mí. I'm feeling pain. God help me. Mo mọ̀ pé gbogbo ọ̀rọ̀ yìí ó sì máa já sọ́pẹ́ ni. Gbogbo ẹ̀yin tẹ́ ń fi mí ṣe yẹ̀yẹ́, ẹ sì máa wá ṣayẹyẹ. I swear to God who made me, ẹ máa wá ganu sí i. Wọ́n máa ṣílé mi, wọ́n máa ṣí bá mi, wọ́n máa ṣọ́nà mi. Mi ò pààyàn. I swear to God, I got no case. Ọmọ ìjọba ni mí, mo máa yọjú síjọba. Mi ò gara síjọba o. Mo wólẹ̀ fúnjọba after God na government. Nigeria police, ẹ̀yin ni kẹ́ máa wá gáìdì mi báyìí. Ẹ̀yin ni kẹ́ máa. Zazu, all my fans, make una help me. Na una dey use money call me. Na show money. Na him I use buy all those property. Make I kuku talk true. Wetin I dey face na spiritual attack. Some people dey attack me based on say I don buy their house, I don buy land. Many people for that area, for that arena. Ẹlòmíì ilé ẹ̀ 20 million ni, I don pay am 10 million. I never collect ìwé. I never collect documents. Some their land na 5 million, I don pay them 3 million. I never collect paper. Some na 20 million, some na 30 million, I don pay 15. Oríṣiríṣi. Àìmọ̀ ilé tí mo ti san owó tán, àìmọ̀ ilé ẹlòmíì, I don buy am. They still dey stay there. Wọ́n ṣe bí mi rẹ́ǹtì ni mi ti gba document based on say I never see money complete. Díẹ̀ ni mò ń ra. Government mo na help my life. Nigeria government help my life. I'm a human being, I'm not perfect. All these people that they shop my money, engineer, carpenter, everybody, why I say me they help me do house. I beg. I send people, they supposed don't help me do all the paper. Nobody supposed to disturb me from my house. I get money, I spend money, but now ripping everybody they rip me. Gbogbo àwọn èèyàn tí mò ń rán kọ́ bá mi kọ́lé. I dey London, I dey Canada, I dey America, I dey send money come out. Now ripping. Ìyẹn ọ̀tọ̀ God. Nǹkan ní mi lélẹ̀ máa ẹ̀kọ́ gbà lójú mi. Dẹ̀wọ́n náwọn ilé tí mo ti rà pamọ́. Ó náwọn ilẹ̀ tí mo ti rà pamọ́, please government mo na help me. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ọmọ yín ni mí, I'm a federal government liability. Ẹ má ẹ̀kọ́ ṣe kankan fún mi. Wọ́n set me up mọ̀ yín, wọ́n mọ̀ pé ọmọ yín ni mí. Wọ́n mọ̀ pé after God na government ẹ̀yin nìkan náà lẹ lè gbé Gẹ̀ẹ́sì. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ta ni yóò gba Portable báyìí o nínú wàhálà àti làásìgbò èyí tó kóra ẹ̀ sí o? Ọ̀rọ̀ rẹ̀ tá a rò pé ó ti kúre wérégbò. Àwọn ọlọ́pàá ní kò kúre wérégbò. Wọ́n kéde Portable wípé ẹni tó bá wa rí à ń wá o, ẹ bá wa mú o, ẹ má jẹ́ ó lọ o. Kódà àwọn ọlọ́pàá ní bá a bá rí èèyàn tó bá dáàbò bo Portable, ẹni ìyẹn gan wọ wàhálà o. Ibo wàhálà ń lọ báyìí, Portable tún ti wọ wàhálà ńlá míì o. Kí ló ṣẹlẹ̀ gangan? Bẹ́ẹ̀ bá gbàgbé, bí ọjọ́ bíi mélòó kan sẹ́yìn ni Portable ni wọ́n sọ wípé òun àti àwọn òṣìṣẹ́ ìjọba kan o tí wọ́n ń rí sí ọ̀rọ̀ àtòlú ni wọ́n jọ mú nǹkan lẹ̀ o
níbi tó ti jẹ́ wípé wọ́n fẹ̀sùn kan Portable àtàwọn èèyàn kan wípé wọ́n kọlu àwọn òṣìṣẹ́ ìjọba o ṣùgbọ́n ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ògùn arábìnrin Ọmọlọ́lá Odùtọ́lá ló mọ̀ fi ìkéde yìí síta wípé bẹ́ẹ̀ bá ti rí Portable ibikíbi tẹ́ ẹ bá ti rí ẹ bá wa mú ẹ má jí ó lọ o ọ̀daràn ni o wọ́n láwọn ń wá o kí ló ṣẹlẹ̀ gangan.